Ẹ káàbọ̀ sílùú ìṣẹ̀ǹbáyé kan ní ìpínlẹ̀ Ekiti. Orúkọ ìlú yìí ni Ipole Iloro Ekiti. Agbègbè kan bẹ nílùú Ipole Iloro Ekiti tí wọ́n ń pè ní Inuta, tí ó jẹ́ ìkan lára agbègbè mẹ́fà tí wọ́n parapọ̀ di ọ̀kan ṣoṣo nílùú Ipole Iloro. Lágbègbè Inuta Ipole Iloro yìí, Agbaayanu omi odò ńlá kan bẹ tó ń tinú àpáta jáde lọ́nà méje. Orúkọ Agbaayanu odò yìí ni wọ́n ń pè ní ARINTA. Báwo ni wọ́n ṣe ṣàwárí odò ARINTA? Àwọn wo gan ni wọ́n ṣe àwárí odò ARINTA? Kí ni àwọn nǹkan àbàmì àti ohun ìyanu tí ó wà nípa odò ARINTA? Kí ni àwọn nǹkan pàtàkì tí ó yẹ ká mọ̀ nípa odò Agbaayanu ARINTA yìí? À ń kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Olúọmọ Live TV. Tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ wa fúngbà àkọ́kọ́, ẹ máa subscribe sórí YouTube channel yìí gẹ́gẹ́ bí ẹ ṣe ń wo fọ́nrán fídíò yìí lọ́wọ́. Ẹ máa tọ notification button lẹ̀, ẹ máa like, ẹ comment, kẹ́ ẹ sì máa share fídíò yìí. Orúkọ tèmi ni ọmọọba Olúwaṣèyí Oyèdélé Bọ́dúndé. Èmi ni àkọ́bí ọmọ Inuta Ọlá Oyè Bọ́dúndé Àgọ̀yìnlọ́yìn odò. Mo jẹ́ ọmọ Inuta tó jẹ́ bàbá ńlá bàbá mi ọ̀tẹ̀ ìlú Ìnútadó. Nígbà náà, ìgbà tán dé, àwọn náà lọ discover omi yìí. Àwọn bàbá ńlá wa Inuta akọmọlélà tó là kọ kọ́lọ́run bá wa fọ̀run kẹ́ wọn. Àwọn lọ́tẹ̀ ìlú Ìdó, àtìgbà yẹn náà la dẹ̀ ti wà níbí báyìí. Ṣé rí àwọn bàbá ńlá wa àti Ilé-Ifẹ̀ ni wọ́n ti ṣẹ̀ wá síbí báyìí. Nígbà yẹn ẹ mọ̀ bí gbogbo báwọn èèyàn tó máa ń kúrò ní Ilé-Ifẹ̀ tó máa ń tẹ ìlú dó. Nígbà táwọn baba ńlá wa kúrò níbi tí wọ́n wà nílé Ifẹ̀, wọ́n tẹ̀dó sórí òkè ń bì báyìí ni wọ́n dé sí láyé ìgbà náà. Ọ̀dọ̀ àwọn bàbá wa kábíyèsí Onítàjì Ọ̀fìtàjì àti bàbá wa Ọlúrà tìlú Ìkejì ní Ọ̀ṣun state. Ìgbà tó pín state, tó pín Ọ̀ṣun, Oǹdó, ìgbà yẹn ló pín bàbá wa Ọlúrà sí Ọ̀ṣun state. Inuta ní ibì kejì, bàbá wa Onítàjì làkọ́bí, Inuta ní ibì kejì, then Ọlúrà làbúrò. So Onítàjì àwọn migrate lọ tó lọ tẹ ìlú bìkandó tó ń pè ní ìlú Ìtàjì lọ́jọ́ ìní. Gbogbo tí ń jẹ́ tọlọ́run, Onítàjì wà lára pẹ̀lúpẹ̀lú ọba nílùú Èkìtì. Ó láwọn tó ń pè ní pẹ̀lúpẹ̀lú ọba nílùú Èkìtì. Àwọn yẹn ló jẹ́ gbòógì tó jẹ́ bí first class plus ọba nílùú Èkìtì. Then Ọlúrà náà níbi tó wà náà first class ọba ni wọ́n. Ṣùgbọ́n àwọn bàbá wa nígbà tó wà tó tẹ̀dó sí
ibi báyìí wọ́n dé gbogbo wọn gbé adé wọn dé ni so ibi báyìí lọ́tẹ̀dó sí wọ́n máa ń dáko so nígbà yẹn ibi tó ti ń dáko máa ń dáko pẹ̀lú ìkan nínú àwọn olóyè alápà nígbà yẹn wọ́n pe oyè yẹn ní àjàlé ti ìlú ìjàlé lábẹ́ alápà nígbà yẹn ìjà ṣẹlẹ̀ nílùú wọn lápà náà ni àjàlé wá invite àwọn bàbá wa tó jẹ́ Ọ̀núta wá síbẹ̀ tó bá wọn parí ìjà yẹn so ìgbà tó parí ìjà yẹn inú wọn ṣáà dùn àwọn baba ńlá wa wá ń lọ tó ń jẹ́ Ọ̀núta so alápà àgbà yẹn wá wò pé akọni ọkùnrin yìí tó wá bá wa parí ìjà ṣé kò sí bá ṣe lè bá sọ̀rọ̀ ni tó máa bá wa gbé níbí báyìí bó ṣe ní bí kábíyèsí alápà àgbà yẹn bó ṣe rán àwọn tọ́ba máa ránṣẹ́ ní bóyá ẹ lọ bá mi pé Ọ̀núta wá so báwọn yẹn ṣe ń lé lọ lọ́n pé lọ́n pariwo Ọ̀nútaró Ọ̀nútaró so ibi tọ́núta ti dúró ibẹ̀ ló ń pè ní Ọ̀nútaró so in fact ibẹ̀ yẹn gan wọ́n fi òkúta máàkì ibẹ̀ tó jẹ́ pé omi gan jáde ní ibi ibẹ̀ yẹn ibẹ̀ sì wà èèyàn ìtàn ọjọ́ mi nìyẹn ibẹ̀ sì wà títí dọjọ́ èmi wọ́n ṣàbá sọ̀rọ̀ pé máa bá wa gbé nílùú wa yìí wọ́n tó jẹ́ akíkanjú ènìyàn ó sọ fún wọn pé ibi tí mo ti ń bọ̀ ọba ni mí mi ì lè bá ẹlòmíì gbé o ó ṣáà lóhùn ò lè bá wọn gbé wọ́n ṣáà bẹ́ títí ìgbà tó yá wọ́n ní òkè ẹ jẹ́ kí n lọ bá àwọn èèyàn mi sọ̀rọ̀ nígbà tó lọ wọ́n lọ bá ọ̀rọ̀kùrọ̀ jẹ́ bíi aláòrò Ọ̀núta wọ́n lọ bá ọ̀rọ̀kùrọ̀ sọ̀rọ̀ wọ́n tún ṣe mítì pẹ̀lú alápà àgbà yẹn wọ́n sọ fún alápà pé alápà ọba ní èmi náà bí tí mo ti ń bọ̀ iná wa ò dẹ̀ gbúdọ̀ rú pọ̀ because ó lọ́dún tá a máa ń ṣe ó dẹ̀ lọ́dún tí tẹ̀yìn náà ń ṣe tó jẹ́ pé iná wa ò dẹ̀ gbúdọ̀ rú pọ̀ alápà ní ìyẹn ò ń ṣe wàhálà since tó jẹ́ pé ìlú yín náà apá ọ̀hún nílùú yín wà bó dẹ̀ pé bóyá ìlú yín náà tó bá ń dàgbà sí lápá ọ̀hún ó máa sàn dé ibi ìbàyí náà ni ẹ̀yin ò ṣe wá bẹ̀rẹ̀ láti bí kẹ mu lẹ́yìn omi ń bìbà yìí kẹ máa gbé bẹ̀ káwa máa gbé lápá ọ̀hún yẹn àwọn bàbá wa wọ́n dẹ̀ gbà nígbà táwọn bàbá wa dẹ̀ gbà nígbà táwọn bàbá wa ṣẹ́tù síbí wọ́n ṣẹ́tù pẹ̀lú àwọn ìsodù náà because ogun kó àwọn ìsodù náà ń gbà yẹn so wọ́n jọ ṣẹ́tù papọ̀ wọ́n ṣáà agree Ọ̀núta Ọ̀dọ̀fin Àró Ọ̀ṣọ́lọ̀ Ẹlẹ́mọ Ẹ̀jẹ̀mú Ọlọ́tí wọ́n ṣáà gbogbo wọn jọ migrate lọ síbẹ̀ wọ́n settle síbẹ̀ so wọ́n ṣe agreement pé ẹ bá ti ń ṣọdún ewì o kò ní sí ìbáṣepọ̀ láàrin wa èyí máa wà lápá lọ́wọ́ Ọ̀núta ò gbọdọ̀ yọjú síbi tó ti ń ṣèwì táwa náà bá dẹ̀ ti ń ṣọdún ọ̀kùrọ̀ tó ń pè ní òwe alápà náà ò lè yọjú síbẹ̀ níbi tá a ti ń ṣe ọdún ọ̀kùrọ̀ wọ́n dẹ̀ gbà wọ́n jọ ń gbé lálàáfíà ìdí nìyí tó jẹ́ pé dèní kò sọ Ọ̀núta tó jẹ Ọ̀núta ò kì í dọ̀bálẹ̀ kí ọba kò tẹ́ ń ṣe pé ọba alápà nìkan ẹni ọba Ọ̀núta ò kì í dọ̀bálẹ̀ Ọ̀núta máa ń ju ìrùkẹ̀rẹ̀ sí gbogbo ọba ni bá ṣe bá nìyẹn bó ṣe rí títí dọjú in fact ó nígbà kan tí nígbà tí dáàdì mi jẹ Ọ̀núta kọ́lọ́n bá mi fọ̀rún kẹ́wọn ọdún 9 tí wọ́n wàjà kọ́lọ́n bá ń dẹlẹ̀ fún wọn ìgbà tí Olúpolé tó wà ń bẹ̀ ń sìn jẹ because Àpàlọ́ ń jẹ́ tẹ́lẹ̀ tó change orúkọ sí Polé so Olúpolé ló ń lò ó sì nígbà tó ń lọ gbé ọ̀pá àṣẹ fún Olúpolé gan nínú gbogbo àwọn olóyè tó wà ń bẹ̀ Ọ̀núta nìkan ló mú ìrùkẹ̀rẹ̀ dání gbogbo picture everything wà because ìrùkẹ̀rẹ̀ lọ bá ń jù sọba ẹ bá dẹ̀ rí ọba ìrùkẹ̀rẹ̀ ọba lẹ máa fi mọ̀ pé ọba aláṣẹ lélẹ̀ because wọ́n máa ń ju ìrùkẹ̀rẹ̀ síra wọn ni so àtìgbà yẹn tó bá ti ń ṣe ọdún ewì tiwọn tó ń ṣe gbogbo ẹ̀ Ọ̀núta ń yọjú in fact àwọn ọmọ Ọ̀núta gan ń yọjú síbẹ̀ àwọn náà tá bá dẹ̀ ti ń ṣe ọdún ọ̀kùrọ̀ wọn kì í yọjú sápá bíbà because iná wọn kò gbúdọ̀ rú pọ̀ so àtìgbà yẹn ló ti wà lápá lọ́hùn làwa náà dẹ̀ ti ń ṣe ìjọba tiwa lápá bíbà yìí tọ́lọ́ndẹ̀ ń gbà fún wa tó yẹ pé ìfẹ́ yẹn wà tájọ́ ń gbé títí di
recently nígbà tí a fẹ́ jẹ Ọ̀núta kẹsàn-án tó di pé rògbòdìyàn ṣẹlẹ̀ pé wọ́n wá joyè ní after omi gbogbo nǹkan tó dẹ̀ fi ń joyè yẹn kò ń ṣe nǹkan tó ń kó kọjá omi because omi yẹn ló pín wa omi yẹn làálà boundary wa òun lomi yẹn tẹ́ bá wo bíbà yìí ẹ̀rìn Ìjẹ̀ṣà ní ìlú Inuta bá ṣe ààlà. Omi yìí wọ́n pè ní ARINTA water fall. Nǹkan mẹ́ta ni mo fẹ́ kẹ́ gbé yẹ̀wò. Ní ayé ìgbà yẹn àwọn baba ńlá wa tó bá ti ń bọ̀ Ifá ló máa fi ń tẹ ìlú dó Ifá náà dẹ̀ ló fi ń rìn. Nǹkan tí mo fẹ́ kẹ́ wò nǹkan mẹ́ta tí mo fẹ́ kẹ́ wò ni pé ARINTA Ọ̀núta Inuta so nǹkan mẹ́ta tí mo sọ yẹn bó ṣe jọra wọn bí mo ṣe sọ yẹn òun ni kẹ́ make of it ṣùgbọ́n Ifá ló fi ń discover gbogbo nǹkan láyé ìjọ́un Ifá yẹn náà ló tẹ̀ tó fi discover ìbíbà tí gẹ́gẹ́ bá ṣe gbọ́ tẹ́yìn náà dẹ̀ rí pé ńgbà tá a dé bíbà kò sáriwo púpọ̀ omi yìí jẹ́ omi tó yẹ kó máa ń relate pẹ̀lú àwọn èèyàn the more bá ṣe pọ̀ bí bá ṣe ń pariwo bẹ́ẹ̀ lomi yẹn náà ṣe máa pariwo sí ìyẹn ló túmọ̀ sí pé omi yẹn recognize the presence àwọn èèyàn tó wà ń bíbà and then nínú àwọn nǹkan tá a dẹ̀ ti gbọ́ náà omi yìí wọ́n ló ń wo skin disease ẹni téèyàn bá ní skin disease ó ń wò sàn another thing dẹ̀ ni pé téèyàn bá débi omi yìí tó bá ṣàdúrà tó fi gbọ́jú tókè nǹkan báyìí ni mo fẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí ńgbà tá a dé gbogbo wa náà ńgbà tá a dé a ṣàdúrà a pe gbogbo àwọn baba ńlá wa tí wọ́n ti gbéṣẹ̀ kọ́lọ̀ ń bá wa dẹ̀lẹ̀ rẹ̀ fún wọn tá a ṣàdúrà so àdúrà yẹn dẹ̀ ń gbà kọ́lọ̀ ń dẹ̀ túmọ̀ bàbá wa kó máa bá wa preserve ẹ̀ gbogbo nǹkan tó jẹ́ àwọn nǹkan natural resources tó jẹ́ ti Inuta kọ́lọ̀ ń sì máa bá wa preserve ẹ̀ bàdẹ̀ ṣe ń gbàdúrà kádùrà wa túbọ̀ kó máa gbà sí. Inuta ó wà lábẹ́ Ipole Iloro ńgbà tán papọ̀ so Ipole lè claim pé àwọn làwọn ni ARINTA ṣùgbọ́n lọ́jọ́ tèmi o Inuta ń gbé ìgbésẹ̀ láti dá dúró mu tabadẹ̀ dé koríta yẹn à á pa ìtàn nǹkan tó fi dá wa lójú wípé ARINTA o Inuta ló ní ìlú Inuta dẹ̀ la ARINTA wà. Orúkọ mi náà ni ọmọọba Olúwaṣèyí Oyèdélé Bọ́dúndé ọmọ Ọ̀núta Ọláoyè Bọ́dúndé Àgọ̀yìngọ̀yìn odò. Kókó náà gbóhùn alágogo gbẹgbẹjẹ náà gbóhùn akèrègbè bá kèrègbè sẹsẹdè lóhùn agogo sẹrun mo kú yàrá bọbọjà mo ti ṣe fèrè mo yá gborí oko bòmíràn lọ ọmọ alárètà àrèwẹ tó. káre mẹ gbádùn rẹ. sẹ́nu bá dọ́lẹ̀ bàbá rẹ bàbá ti ṣe béèrè gborí oko bòmíràn lọ Ọ̀núta ṣe béèrè ọjà alájẹ ẹ̀bà níbàjẹ́ kátó lọ́nù ọ̀dọ̀ àwọn àdé o mẹ́sàn-án ṣá o adára fún àbàjẹ́ mọ́ èsùlù lò ńlẹ̀ làgbélégbé sì mọ̀ ipò ojú tòná sí lóbi ọmọ sẹ́nu bá dọ́lẹ̀ bàbá rẹ dádì àlejò kọ́ wọ̀ sí lóńkọ́ lóńkọ́ láwọlé ìjọba tilẹ̀ lọ́mọ akọ́ làwọn jáde yàgèrè lé bàbá rẹ̀ àwọn akọrin wípé pálábá mọ jíjí ra ká òkùnkùn mọ jí tọrún lọ ayéyámí ìlú àríyẹ bó ṣe wúyọ jàre. Ọ̀núta mọ́mọ́ bá lọ mọ́mọ́ ya kọrin mẹ́ta ọmọ alárètè àrèwẹ̀ tó gẹ́gẹ́ bọ́ tẹ́lẹ̀ bàbá ẹ̀ lágbo ilé wọn náà kílómítà kan kámúgbà láláì tarí hàn ọmọ yẹn ṣèwé yẹn gbọ́ lórí òkun ayọ̀ nílòdì alọ nkẹ́kọ̀ọ́ láyé ẹ̀kọ́ lẹ́kún sẹ́mu pé ojú tó ná sí ilé bí ọmọ bí owó bí ọmọ kò ní tán láyé rẹ bí owó bí ọmọ kò ní tán láyé rẹ ṣèyí o. a sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sórí YouTube channel yìí ẹ̀yin tẹ́ máa ń comment tẹ́ máa ń like tẹ́ ẹ máa ń share àwọn videos wa ẹ dákun ẹ bá wa gbọ́wọ́lé subscription button kẹ́ ẹ bá wa subscribe kẹ́ ẹ lè máa láǹfààní láti wo àwọn oríṣiríṣi fídíò
tá à ń jù sórí àtẹ ìkànnì yìí. Ẹ jẹ́ kí n sáré fi ìròyìn ayọ̀ yìí tó yín létí kí n tó kúrò lórí ètò ìfáínálì lénìí. Ilé tuntun kan tí wọ́n ṣẹ̀ kọ́ parí nílànà ìgbàlódé ó wà fún títà nílùú Adó Èkìtì. Remi Johnson Estate ó wà nífẹ̀gbẹ́kẹ̀gbẹ́ Pastoria lọ́nà Ìkẹrẹ́ nílùú Adó Èkìtì. Wọ́n ti kọ́ ilé yìí parí nílànà tìgbàlódé. Gbogbo nǹkan pátápátá tó jẹ́ tìgbàlódé tó yẹ kó wà nù ilé ló wà nù ilé náà. Mini duplex ní pẹ̀lú yàrá mẹ́rin àti extension room and parlour self-con lọ́wọ́ ẹ̀yìn nínú compound tó dáa. Gbogbo àwọn nǹkan mèremère ìgbàlódé tó yẹ kó wà nù ilé fully furnished ni. Tó kàn jẹ́ wípé kẹ́ẹ̀kan moving yàtọ̀ sí àga àti àwọn aṣọ pẹ̀lú bẹ́ẹ̀dì yín nìkan tẹ́ ẹ máa kó wọlé. Wọ́n kọ́ ilé yìí fún gbígbé àti fún commercial. Ẹ lè máa fi ṣe service apartment tàbí hòtẹ́ẹ̀lì tàbí hospital tàbí ohunkóhun tẹ́ ẹ bá fẹ́ lò fún ẹ tún lè gbé. Eléyìí tẹ́ fi máa ń kó owó fáwọn èèyàn wípé kán bá yín kọ́lé tó sì jẹ́ pé wọ́n máa lù yín jìbìtì. Ready made nílé yìí wọ́n ti kọ́ síbẹ̀ ní àyíká tó dáa. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí ọ̀rọ̀ ilé yìí tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ láti rà 0703 105 1831 nọ́mbà tẹ́ ẹ pè sí nìyẹn 070 3105 1831 tàbí 081 34 111 375 081 34 111 375. Like I said, kò tán síbẹ̀ ìkejì rèé tó tún wà pẹ̀lú ẹ̀ ìyẹn ni room and parlour self-con. Olúọmọ Broadcasting Media Academy, ìròyìn ayọ̀ tí ẹ ti ń retí dé. Ìròyìn ayọ̀ ló ní ká ní àgọ́. Fún gbogbo ẹni tó ti ń gbèrò láti kẹ́kọ̀ọ́ ní ìmọ̀ kíkún kí ẹ sì di ògbóǹtarìgì nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́, àsìkò rèé fún ọ láti lè mú àlá rẹ ṣẹ. Torí ìdí gan rèé tí a fi gbé ilé ẹ̀kọ́ Olúọmọ Broadcasting Media Academy kalẹ̀. Ibẹ̀ láti ń kọ́ni lẹ́kọ̀ọ́ ìmọ̀ ìjìnlẹ̀ lórí iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àti ìròyìn pẹ̀lú ìlànà ètò ẹ̀kọ́ tó bá tayé òde òní mu láàárín oṣù 12 sáà ìkẹ́kọ̀ọ́ dípílọ́mà. Bó jẹ́ ètò ẹ̀kọ́ olójoojúmọ́ tàbí olópin ọ̀sẹ̀, ilé ìwé yìí forúkọsílẹ̀ lábẹ́ àṣẹ ìjọba. Àwọn olùkọ́ tí wọ́n dángájá pẹ̀lú ìrírí ọ̀pọ̀ ọdún ni wọ́n ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa. Yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ àtàwọn èlò ìkẹ́kọ̀ọ́ mi ń bẹ fáwọn akẹ́kọ̀ọ́ láti ṣe ìdánrawò àti ìgbáradì àwọn ohun tí wọ́n ti kọ́ ní kíláàsì kí wọ́n lè pegedé tayọ láwùjọ. Ilé gbígbé hostel accommodation tó fọkàn balẹ̀ wà fáwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n bá wá látọ̀nà jíjìn. Ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ìlú mọ̀ká nídìí iṣẹ́ tí wọ́n yàn láàyò. Ètò ìgbaniwọlé ti ń lọ lọ́wọ́ nílé ẹ̀kọ́ Olúọmọ Broadcasting Media Academy tó fìkàlẹ̀ sí number 3 Ayọ̀lá Street lágbègbè UBA Bank Olóńkòrò Òṣogbo nípínlẹ̀ Ọ̀ṣun. Fún àlàyé sí ẹ pè 07031051831 lẹ́ẹ̀kan sí 07031051831. Olúọmọ Broadcasting Media Academy, connecting you to the world. Olúọmọ la fẹ́ máa gbọ́. Olúọmọ Federation.